Ìṣe Yorùbá pọ̀, wọ́n ní ẹni tí ó bá gbàgbé èdè àti àṣà rẹ̀, irú ẹni bẹ́ẹ̀ ti so àpò ìyàkọ́. Bí ènìyàn bá sì fi ọwọ́ òsì júwe ilé bàbá rẹ̀, á jẹ́ wípé ọmọ àlè ni irú ẹni bẹ́ẹ̀. Bí ènìyàn bá ti rí àwọn ènìyàn ìlú Ògìdì ní ìpínlẹ̀ Kogi, yóò ti mọ̀ wípé ojúlówó ọmọ Yorùbá ni wọ́n, látàrí wípé àṣà àti ìṣe Yorùbá kò kúrò nínú ẹ̀jẹ̀ wọn. Ìjàmbá wa ń sọ̀rọ̀ ẹ̀yà àti ẹ̀ka Yorùbá tó fẹ́ràn láti máa gbé ìlú wọn lárugẹ. Kò sí àní-àní, ìlú Ògìdì jẹ́ ọ̀kan nínú wọn, gẹ́gẹ́ bí wọ́n ṣe nífẹ̀ẹ́ àti mú ìlọsíwájú àti ìdàgbàsókè bá ìlú wọn. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àfi ogún ojú ẹni ṣe kún ìlú náà. Bẹ́ẹ̀ ni gbogbo ìgbà ni àwọn ọmọ ìlú Ògìdì máa ń wá ire àti ìdàgbàsókè fún ìlú wọn. Ọmọ Ògìdì ẹ máa ṣàfárá, àkókò mẹ́sàn-án lọ ká má ṣe sùn lọ, tá a bá tilẹ̀ ṣubú ẹ jẹ́ ká múra. Lágbára Ọlọ́run Ògìdì ti dìde. Ẹkún ẹja pa òlélẹ́. Ní ọdọọdún ni wọ́n máa ń ṣe ayẹyẹ àyájọ́ ìlú náà, tí àsìkò náà sì jẹ́ ọjọ́ kìíní fún iṣu jíjẹ. Ọjọ́ náà ni wọ́n yà sọ́tọ̀ gẹ́gẹ́ bí ọjọ́ àkọ́kọ́ fún iṣu jíjẹ. Tọdún yìí kò yàtọ̀ rárá. Gbogbo onílé àti àlejò tó kó sínú aṣọ tó jẹ ojú ní gbèsè láti wá fi ìdùnnú hàn wípé ojú àwọn tó ń rí ọdún tuntun ìjẹṣu. Thank you. Sound the Ogidigbo in appreciation of God. Helps you have a good center. Bàtà ṣe jẹ́ ọdọọdún. Kábíyèsí ti ṣàdúrà lọ́dún ọ̀kọjá àìrẹ́ta àbọ̀kú àbọ̀kú. 20 more seconds. Ṣáájú kí ọjọ́ náà tó pé ní àwọn ọmọ ìlú náà tó wà lẹ́yìn odi ti ń dé sí ìlú, nítorí àkókò náà ṣe pàtàkì sí gbogbo ọmọ ìlú, nítorí yóò fún wọn ní àǹfààní láti fi ojú rinjú pẹ̀lú àwọn ènìyàn wọn tí wọ́n ti rí tipẹ́tipẹ́. Bákan náà, ó tún jẹ́ àkókò láti dáwọ́lé àwọn nǹkan mèremère fún ìdàgbàsókè ìlú àti àwọn ọmọ ìlú lápapọ̀. Ọ̀kan nínú irú àdáwọ́lé rere yìí ni kíkọ́ gbọ̀ngàn ìgbàlódé tí wọn yóò ti máa ṣe ayẹyẹ àti àwọn nǹkan ọlọ́kan-ò-jọ̀kan mìíràn. Inú gbogbo àwọn ọmọ ìlú Ògìdì dùn pọ̀ fún ìgbésẹ̀ tuntun yìí. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ló fi ìfẹ́ hàn láti dá sí kíkọ́ gbọ̀ngàn ọ̀hún. Òbítíbitì òjò owó ló rọ̀ níbi ìfilọ́lẹ̀ kíkọ́ gbọ̀ngàn ìgbàlódé ọ̀hún. Nígbà tó ń sọ̀rọ̀, alága ẹgbẹ́ ọmọ bíbí ìlú Ògìdì, alàgbà Káyọ̀dé Ẹniọlọ́rundá, ní kò sí àní-àní, ayẹyẹ ọdún ìjẹṣu ìlú Ògìdì ti di ìlú mọ̀míká tí tonílé tàlejò máa ń fi ojú sọ́nà láti wá kópa látàrí àṣà àti ìṣe Yorùbá tó sodo sínú rẹ̀. Ó ní àwọn kì í ṣe ọmọ àlè tó ń fi ọwọ́ òsì júwe ilé bàbá rẹ̀. Ìdí nìyí tí gbogbo àwọn ọmọ Ògìdì àti àlejò tó péjú pésọ̀ síbi ètò náà kò ṣàgbà àwọn ènìyàn nímọ̀ràn. Ìmọ̀ràn tí mo fẹ́ gba ọmọ Ògìdì ni pé ìṣọ̀kan ló ṣe pàtàkì. Ká sọ wa ní òṣùṣù ọwọ̀. Jẹ́ pé àwọn níbi kò ní wà níwà. Dábàá ṣe yẹn, ìdàgbàsókè ló máa wà, development máa wà, inú wa á dẹ̀ máa dùn. Bákan náà, ọ̀gbẹ́ni Ẹniọlọ́rundá ní bí ènìyàn bá ṣe dáradára,
kò yẹ kí ènìyàn tàbí àwùjọ fi ẹ̀mí ìmoore hàn sí irú ẹni bẹ́ẹ̀. Ó ní ìdí nìyí tí gbogbo àwọn ọmọ ìlú Ògìdì fi panupọ̀ láti fi àmì ẹ̀yẹ dá alàgbà Túndé Ìpínmẹ̀sọ́ lọ́lá gẹ́gẹ́ bí abẹ́nà ìdàgbàsókè àti ayẹyẹ ọlọ́dọọdún ìlú Ògìdì èyí tó di gbajúgbajà nínú àwọn ìlú tó ń gbé àṣà àti ìṣe Yorùbá ga. Ó sọ̀rọ̀ síwájú. Director General wa olùdarí Ògìdì Day ọdún 10 ló ti fi ṣe President Ògìdì Development Union. Ní 2012 olódàmọ̀ràn pé ká máa ṣe Ògìdì Day ó dẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ àtìgbà yẹn lẹ́yìn àti ṣe olódẹ̀ ń ṣe olùdarí Ògìdì Day yẹn tó ń pè ní Director General. Ó ti ṣe more than 2012 till 2026, that's about 30 years. Pẹ̀lú president tó ti ṣe more than 10 years, 2 decades tó ti ń sáfà nílùú. So ó fẹ́ rìtáyà, fẹ́ fẹ̀yìntì, so a fẹ́ yẹ sí ká gbé lárugẹ lẹ́yìn. Holy Spirit. Play. Outstanding man. This outstanding man of the world, Olufemi Igbemiso, FMG. Outstanding contribution to his role as founding Director General of the Ògìdì Festival from 2012 to 2020. Ẹ̀wẹ̀ nígbà tó ń sọ̀rọ̀, Túndé Ìpínmẹ̀sọ́ ní kò sí nǹkan tó dùn mọ́ òun nínú ju kí ìlọsíwájú àti ìdàgbàsókè bá ìlú àbínibí òun. Ìdí nìyí tí òun fi ń sa gbogbo agbára láti rí i pé ìlú Ògìdì náà wà nínú àwọn ìlú tí kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn nínú ìdàgbàsókè àti ìlọsíwájú. Ó ní inú òun dùn wípé àwọn ọmọ ìlú Ògìdì mọ ìgbìyànjú òun láti mú ìlọsíwájú wá. Ó ní yóò tilẹ̀ jẹ́ wípé ó yóò fi ipò olùdarí àgbà ayẹyẹ ìlú Ògìdì tí òun ti ń darí rẹ̀ láti nǹkan ọdún gbọọrọ díẹ̀ sẹ́yìn sílẹ̀. Òun nígbàgbọ́ wípé iwájú ní ọ̀pá ibi tí ìlú náà yóò máa rí sí. Bẹ́ẹ̀ ni ó rọ gbogbo àwọn tí yóò gba ipò náà lọ́wọ́ òun láti má ṣe jẹ́ kí iná ètò náà jó àjórẹ̀yìn rárá. Ó sọ̀rọ̀ síwájú. Òkè là ń lọ, òkè pátápátá níbi téńté ibẹ̀ là ń gbé lọ lágbára Ọlọ́run. Àwọn èèyàn máa fi iṣẹ́ wọn lẹ̀ nílùú òyìnbó, wọ́n máa jáde wá bá wa ṣeré bí oko iye ibi tá à ń lọ nìyẹn. Ó ì máa sun wa, ó ì máa dùn jù yí lọ pẹ̀lú agbára látọ̀dọ̀ Ọlọ́run. Inú mi dùn, bọ̀tí ní ìsojú mi èmi ò tí ì ṣe tó. Bọ̀tí ìlú mi bá dìde pé wọ́n fẹ́ dá mi lọ́lá, kò sí ohun tí mo lè ṣe sí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore rẹ̀, fún àánú rẹ̀, fún ìbùkún rẹ̀, fún ìrànlọ́wọ́ rẹ̀. Kọ́ máa gbé kínní kan gbé lókè, kọ́ jẹ́ kó débi téńté lókè pátápátá tí gbogbo ayé máa jọ síbí. Èrò wa nìyẹn, àdúrà wa nìyẹn, Ọlọ́run á gbọ́ ẹ̀bẹ̀ wa. Àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ jó wá sí iwájú orí adé àti gbogbo àwọn tó wà níkàlẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti máa ń ṣe ní ọdọọdún. Ọ̀dàdà olóyè ìyàwó yíyá mọ̀ ọ̀dàdà yíyá mọ̀ ọ̀dàdà ọ̀dàdà olóyè ìyàwó yíyá mọ̀ ọ̀dàdà. Iye lọ́jọ́ àbùkí ọmọ ọmọdé
Thank you. Please, make it very quickly. Please, we are going to we are not on that. We have to follow this. Excellency, Chief Nick Owolabi is the DJ of the Midday celebration. Chief Emmanuel Oladimeji, you are welcome. I want to announce the arrival Olóyè Níkẹ́ Ọ̀kúndayè David tó jẹ́ gbajúgbajà oníṣẹ́ ọnà èyí tí ìràwọ̀ rẹ̀ tàn káàkiri àgbáyé tó jẹ́ wọn bí ìlú Ògìdì ní bí wọ́n bá gẹ sínú òun kò ní kọsẹ̀ rárá gẹ́gẹ́ bí ìlú Ògìdì ṣe di ìlú Yàwáwò nínú ìtàn ìgbélárugẹ àṣà àti ìṣe Yorùbá. Ọdún ìtúbẹ̀tà tọdún tó kọjá torí pé a wà lálàáfíà gbogbo àwọn èèyàn tó wá lọ́dún tó kọjá wọ́n tún lè wá lọ́dún yìí tó inú wa dùn especially fún kọmíṣánná wa tó wá pé gbogbo gèlè wa yìí tẹ́ rí yìí ó fi hàn pé àwọn tó wà ní Naija àwa la tóbi ju gbogbo àwọn elédè tó kù lọ ní gbogbo Áfíríkà. Ohun kan náà ni kọmíṣánná tó ń rí sí ọ̀rọ̀ àṣà àti ibùdó ìgbafẹ́ ní ìpínlẹ̀ Kogi Hajiya Fatima Mohammed ti sọ ó ní ìlú Ògìdì ti ṣàfihàn ìpínlẹ̀ Kogi gẹ́gẹ́ bí ibùdó àṣà àti ìṣe bẹ́ẹ̀ ni ìgbafẹ́ kò gbẹ́yìn ó ní ọdọọdún ní ìpínlẹ̀ Kogi máa ń fojú sọ́nà fún ayẹyẹ ọdún Ìjẹ̀ṣu Ògìdì látàrí pé ó mú ìlọsíwájú àti ìdàgbàsókè bá ètò ìpawọlé ní ìpínlẹ̀ náà
ó ní kò sí àní-àní bí àwọn ẹ̀yà àti ìlú tó kù bá ṣe àwòkọ́ṣe ìlú Ògìdì ìyàtọ̀ tí ó bá ìwẹ̀ òwúrọ̀ nípa ìpawówọlé ìpínlẹ̀ Kogi nítorí gbogbo ìlú alámúlégbé Ògìdì wọ́n máa ń jẹ àǹfààní ayé ọdún Ìjẹṣu látàrí ètò ọrọ̀ ajé wọn tó gbẹnu sókè gẹ́gẹ́ bí àwọn ènìyàn láti ìtòsí àti ọ̀nà jíjìn yóò ṣe yàwọ̀ ìpínlẹ̀ Kogi ó rọ̀ wọ́n láti máa tẹ̀síwájú nípa ayẹyẹ náà. Àwọn orí adé tó wà níkàlẹ̀ sọ bí nǹkan ṣe rí. ọdọọdún náà ló máa ń lé sí ọdọọdún náà ló máa ń múra sí tí ọdún yìí báyìí láìpẹ́ kó tún dájú ti ọdún tó ń bọ̀ lọ àmì ọdún tó kọjá ọdún tó ń bọ̀ náà á tún dájú eléyìí tá a tún wà lẹ́nu ẹ̀ lọ. parapọ̀ náà ni ká parapọ̀ ká fi kí wọ́n wá ṣọ̀kan ká parapọ̀ kí wọ́n wá ṣọ̀kan ká lè make progress ká lè nílọ síwájú. gẹ́gẹ́ bí a ṣe ń ṣe ní ọdọọdún Ìjùmọ̀ second home mi ni apart from being Olújùmọ̀ fi Ìjùmọ̀ torí àwọn ọmọ Ògìdì wọ́n fẹ́ràn mi gan-an mi kúrò bí mo máa ń wá síbí gbogbo ìgbà ìgbà míì wọ́n máa ń béèrè pé ṣé Ògìdì lẹ ń gbé ni torí mo ṣe wà yìí síbí bàbá kábíyèsí Ológìdì of Ògìdì despite èmi ni chairman Ìjùmọ̀ tradition ó mú bí ọmọ ni. Àwọn àlejò náà kò ṣàìsọ èrò tiwọn. Ògìdì náà ń ṣe lé nìyẹn à ń ṣe ọdún ní àjọyọ̀ tá a máa ń ṣe lọ́dọọdún. Ògìdì Day jẹ́ ọ̀kan lára àwọn cultural event ńlá tó ń ṣẹlẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà wa tí ẹ pé every June ló máa ń ṣẹlẹ̀ ààrẹ kì í tà àti mísẹ̀. Ìgbọ́n kókó inú Ògìdì Day ni pé à ń ṣe celebration ọdún iṣu tuntun ti jáde à ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún nǹkan tó ṣe fún wa pé a lè gbin iṣu lè ta ó lè ta dáadáa pé iṣu yẹn náà máa tún jẹ́ kí àwọn èèyàn wa kan rí enough láti ṣe ó máa show prosperity àwọn èèyàn wa láti fi ṣàdúrà so tá a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ́dún yìí àbílẹ̀ ìkọ̀ lọ́dún tó ń bọ̀ Ọlọ́run á tó fún wa nímọ̀ ju ìta ní ìsìn lọ. láti rìn jìnnà ìdàgbàsókè ti wà ní ìlú ìkójọpọ̀ tí ní fi hàn wá wípé ìfẹ́ ń dàgbà sí ni a sì ń wo ọjọ́ iwájú wípé ó yẹ kó dára jù báyìí lọ irú àkókò yìí náà láti wò ó tàdé ti fi ọkàn sun nǹkan tá a fẹ́ rí wò ní ọjọ́ iwájú. Nípa ọ̀rọ̀ ìpèníjà ààbò tó ń bá ilẹ̀ Nàìjíríà fínra ní irú àkókò yìí àwọn ènìyàn sọ̀rọ̀. Nǹkan tó ń jà wá lé ní ọ̀rọ̀ insecurity kájíyàn pé ó máa dópin lọ́jọ́ kan lágbára Ọlọ́run a mọ̀ pé àwọn èèyàn wa àwọn ìjọba wa àwọn tó ń gbófinró gbogbo wọn ni wọ́n ń ṣe takuntakun láti rí i pé akẹ́yìn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí a mọ̀ pé kò ń ṣe Nàìjíríà nìkan ló ń jìyà ọ̀rọ̀ insecurity wọ́n yẹ káàkiri gbogbo àgbáyé gbogbo wọn náà ló ń try àti dí pẹ̀lú ẹ̀ lágbára Ọlọ́run Nàìjíríà náà máa ṣẹ́gun ogun tí à ń kojú lé ní a mọ̀ pé ogun yẹn ó ní ipa gidi gan lórí okòwò lórí nǹkan àwọn àgbẹ̀ tí ó lè lọ sóko mọ́ lórí àwọn tó tẹ̀lé ta nǹkan tó tẹ̀lé sùn kọ́ sùn dáadáa lágbára Ọlọ́run láìpẹ́ láì jìnnà a máa ṣẹ́gun ẹ̀ àdàmọ́ àbẹ̀pẹ̀ sí ìbáṣewá tẹ̀lé tá à ń gbé pẹ̀lú ara wa pẹ̀lú ayọ̀ ìdùnnú ọkàn àti láìsí ìbẹ̀rù nínú àwọn community wa. Nínú ọ̀rọ̀ orí adé ìlú Ògìdì ó súre fún gbogbo àwọn ọmọ ìlú tó ń gbélé àti tó wà ní ẹ̀yìn odi wípé àánú Ọlọ́run yóò máa bá wọn gbé bẹ́ẹ̀ ni ìbùkún kò ní jìnnà sí wọn ní gbogbo àdálọ́wọ́lé wọn. Inú mi dùn púpọ̀ lọ́jọ́ ìní ayọ̀ mi sì kún tó bẹ́ẹ̀ gẹ́ bí mo ṣe ń fẹ́ kó rí bẹ́ẹ̀ náà ló ṣe rí àdúrà tí mo ń gbà fún lọ́lọ́run tẹ̀ sí gbà fún mi mo dúpẹ́ lọ́wọ́ ìjọba tó wà ńlẹ̀ pàápàá jùlọ bí wọ́n ṣe bá wa ń ṣẹ́gun àwọn kidnappers àti oríṣiríṣi Ọlọ́run bá wa ṣe ibi wà peaceful ó dẹ̀ múnú mi dùn gan lágbára Ọlọ́run bá a ṣe ń ṣe lọ́dọọdún ní iṣu tuntun là ń jẹ àdéhùn entertain àwọn èèyàn so ìyẹn la wá ṣe léde à ń jẹ iṣu tuntun inú wa dẹ̀ ń dùn ìmọ̀ràn mi náà ni pé màá bẹ gbogbo àwọn èèyàn wa tá a bá ti ń ṣerú wọ̀nyí kẹ́níkàlùkù máa wálé kájọ máa ṣe iṣẹ́ yìí ká máa jọ gbé ìlú wa ga àgbéga là ń wá fún ìlú òkè òkè là ń fẹ́ kí ìlú ó lọ so à ń bẹ gbogbo àwọn ọmọ wa àtàwọn tó wà nílé àtàwọn tó wà nídàálẹ̀ gbogbo wọn máa wálé kájọ develop ìlú wa tá à ń fẹ́ nìyẹn Ọlọ́run á sì dáàbò rẹ̀ gbogbo àwọn ọmọ wa. Kò sí àní-àní ayẹyẹ ọdún Ìjẹṣu ìlú Ògìdì ní ìpínlẹ̀ Kogi ti di ìlú mọ̀míká tí tonílé àti àlejò máa ń fi ojú sọ́nà láti bá wọn péjú síbẹ̀ látàrí àṣà àti ìṣe tó ṣòdo síbẹ̀ ibùdó ìgbafẹ́ kò sì gbẹ́yìn pẹ̀lú
látàrí àwọn òkè tó yí ìlú náà ká. Kò sí ẹni tí yóò wọ ìlú Ògìdì fún ìgbà àkọ́kọ́ tí kò ní fẹ́ padà wá sí ìlú náà ní ìgbà mìíràn, gẹ́gẹ́ bí Olódùmarè ti fi àwọn òkè Yàwáàwò yí ìlú náà ká. Àwọn arìnrìn-àjò afẹ́ láti ìlú òkèèrè náà kì í sì gbẹ̀yìn ní irú àkókò yìí.